Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Bati lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù ọdá orin dọ́là ló jẹ́ nǹkan ọpẹ́ dá. àní bí iṣẹ́ bá ti lálùbáríkà ìjọ ló yẹ kẹrù ọjọ́ orin dọ́là ló jẹ́ nǹkan ọpẹ́ dá. Fújì bó ti rí o, Àyìndé wá sí ẹrú ń dúpẹ́. Bó bá wá dúpẹ́ orí àgbà mí sí o, Amdáṣù kúrò àmọ́ dúpẹ́ o. Gbogbo àwọn tó ti ń lu Fújì láti jọrí. Látàyè àjísàrí ayé àjíwèrè. Kó tó wá dórí Fújì ti sẹ́yìn o. Iṣẹ́ bá ti lálùbáríkà ìjọ ló yẹ kẹrù òjò orin dọ́là ló jẹ́ nǹkan ọpẹ́ dá. Ìbà Síkírù mi ọmọ bí ìbà lọ́fín ríya ìbàjà dígà ní Olúwọlé àwọn tó kọlù Fújì látàjí wéré. Àyìndé mú ní ọmọ Máyégún Kàwúwà mi nù. Sàkálà ìpàdé mọ̀ lápẹ́ o, mú fún Fújì láwà. Àtàyìndé dì lọ, làgàrà òwe ríya. Àjàdí làwà léwé náà, Ìbò Barista. Kasali Alani mi jọ́lé. Àbínúwá ẹ̀ bá ṣírò. Lè dáúdà ní àkànmú ẹ̀kọ́. Lè pàkàrà ní Ìbàdàn. Àkàndé mọ̀ ń sùúrù. Kọ́tọ́ wà lórí agbájé ńlá mi bàrí wọ́n dá mi o. Dr. Síkírù mi Àyìndé Àdó. Bàrúsátì mi ìbà ẹni mo ṣe o. Ẹgbẹ́jẹ́ lọ́la dẹ̀dẹ̀ kò. Ó yẹ ṣálẹ̀ eré tí padà. Àyìnlá Kọ́lìntì bàbá Látìgá. Kébé ń pọ́ àmì ìbà ni mo ṣe o. Àdìó fàtàyè Ògìdàn ló làájú. Àyìndé ayé mi bókótẹ́. Akọni Ramoni mi Abíọ́dún.
Fàájì lábàásìs lágége o. Ìyànda sàwábà ní ewé ńlá o. Àkàngbé wa yìí dì àti fáǹsì mi àlàmú ayé o. Àti kàbákà ní Ìlọrin àkọjá o. Àti sàkárì ìyáwó mi gbáǹfò. Èmi ọba Fújì ló máa ń kí yín o. K1 the ultimate. Àkàndé Elédùmarè táyé ń bẹ̀ o. Ẹ̀yin tó ń bọ̀ lẹ́yìn kẹtàlá wájú. Aláwájú onírèlè o. A ó ṣe Fújì ìlà fi lówó lọ. A ó ṣe Fújì ìlà lówó lọ́wọ́. A ṣe Fújì ìlà ló lọ. A ṣe Fújì ìlà ló lọ. Wàláyé tàlà ìyá ìdè o. Mo fẹ́ láwọn múra ọ̀rọ̀ ní. Wàláyé tàlà ìyá ìdè o. Mo tún fẹ́ láwọn múra ọ̀rọ̀ ní. Ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o. Adémọ́ká wálé. Ọ̀rọ̀ yìí o. Ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o. A ní tìrà tó dájú. Bàbá ti fi àfẹ́ báyìí máa ju ẹ̀yìn làgbà. Ó yẹ kó ti sọ fún wa náà. Ó yẹ kó sọ fún wa náà. Ìgbàdá ní kí àyíká àmàjẹ́ bá ti sọ fún wa pé nǹkan báyìí ò ká ní. Àjẹjẹ wá ń sọ ó kéré tán kí bọ́ọ̀sì. Èmi ni ọba Dr. Engineer Muftau Kasali MFR JP Ìgbòrán the first àtọba tẹ́lẹ̀ Fẹ̀sọ̀gbadé Olúgbadébọ̀ ìlú Fẹ́mi lóyè ti ìlú Ìtẹ̀lé Ìjẹ̀bú Ìtẹ̀lé. Ayẹyẹ tí à ń ṣe lénìí ní ogún ọdún tí Ọlọ́run bá ní ká tẹrígbadé
tá a dẹ̀ tún wà láyé tá a wà láàyè wa àwọn ìlú wọ́n kórí jọ wọ́n dẹ̀ sọ pé wọ́n láti fi ṣe ayẹyẹ fún mi. Bọ́ọ̀lù ni à ń gbá lọ́jọ́ kejì. Final football match là ń gbá lọ́jọ́ kejì. Ẹni tó bá gbégbá orókè ní nǹkan tó máa gbà. Inú mi dùn púpọ̀ pé àwọn ìlú wọ́n jointly decide láti fi dá mi lọ́lá. Ìpínlẹ̀ àwọn wa tún wàṣẹ Ọlọ́run kó jẹ́ ká lè tún wàṣẹ. Ọlọ́run ò ní dà wá rú nílùú yìí. Ìfẹ́ tí wọ́n ní tí gbogbo wọn papọ̀ gbogbo àwọn baálẹ̀ gbogbo àwọn ọ̀túnba àti àwọn alàgbà elders lọ kórí jọ láti celebrate 28th coronation anniversary. Wọ́n dẹ̀ ń ṣe tinútinú àti tìfẹ́tìfẹ́ tinú dídùn. Ọlọ́run bá kó má fi wọ́n lẹ̀. Ọlọ́run bá kó bá ṣe rí wọn. Wọ́n dẹ̀ dàgbà wọ́n darúgbó. Ilé mi dẹ̀ dùn gẹ́gẹ́ bíi pé agbègbè fi bọ́ọ̀lù yìí celebrate aṣíwájú. Tinubu tí Ọlọ́run ní gbégbá orókè ní very highly competitive election that I have ever witnessed in my life. We thank God. Ọlọ́run á ràn wọ́n ṣe. Ọlọ́run á fi ọ̀nà hàn gẹ́gẹ́ bí àwa onímàdé máa ń sọ ìdínà sírantàlì mùsítàkìmù. Ọlọ́run bá ní òun ní àfinimọ̀nà. Ọlọ́run á bá àfinimọ̀nà. Bá ṣọdún kẹrin ìtàn Ọlọ́run tó kún ṣọdún kẹrin sí láwọn ṣe Ọlọ́run láàrin ọmọ ìlú Ìtẹ̀lé ká máa lọ síwájú àti à ń lọ síwájú dáadáa o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúgbò máa lọ síwájú. Bàbá wa Awùjalẹ̀ Ọlọ́run kó dákun pa lọ́rẹ̀ ẹ̀mí wọn pa lọ́rẹ̀ ẹ̀mí wọn pa lọ́rẹ̀ ẹ̀mí wọn. 90 làwọn wò lọ́kọ̀ọ̀kan báyìí. Ọlọ́run jẹ́ ká lè wo 100 lọ́kọ̀ọ̀kan fún wọn. Ọlọ́run ṣe Ọlọ́run láàrin sallallahu alaihi wasallam. Fatiha salatul Fatiha. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبحان ربك والعزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين.
Fọláṣadé Kasali, olórin Moyegeso ti Ijebu Itele, Ijebu East Local Government, Ogun State, Nigeria. Firstly, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a di ọjọ́ òní. Àdẹ̀mú wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Àwùjalẹ̀, Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà, the paramount ruler of Ijebu land, pé wọ́n fún wa ní opportunity láti wá jẹ Moyegeso ní ìlú Ìtẹ̀lé. Ọlọ́run á túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí wọn, wọ́n á túbọ̀ pẹ́ fún wa. Ijebu land kò ní bàjẹ́, Ijebu land ò ní dàrú ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tó ń fẹ́ fún Ijebu land, Ọlọ́run á gbà fún wọn ní agbára Ọlọ́run. Kábíyèsí Moyegeso, Ọba Engineer Dr. Muftau Kasali Moyegeso Of Ijebu Itele. Adé apẹ́ lórí o, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ á pọ̀ láàfin o. Ní agbára Ọlọ́run, ìgbà ọdún kan ló máa jẹ́ fún wọn ní agbára Ọlọ́run. Ìlú Ìtẹ̀lé tí a wá jókòó sí, ó ti ń tù wá lára, kò ní ní wá lára ní agbára Ọlọ́run ọba. Gbogbo àwọn ọmọ Ìtẹ̀lé, ará Ìtẹ̀lé, a jọ ń ṣe pọ̀, à ń gbé ní ìgbé àlàáfíà, à ń gbé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ní agbára Ọlọ́run, ìfọ̀kànbalẹ̀ yẹn á bá wa ṣe títí á fi lé àwọn ọmọ lọ́wọ́. Ojú òní ti gbogbo wa. Àwọn àgbàlagbà wọ́n á máa dògbó, wọ́n á ní àlàáfíà ní agbára Ọlọ́run. Àwọn ọmọdé wọ́n á máa dàgbà sí nínú ọgbọ́n àti òye. Àwọn tó ń kàwé wọ́n á mọ̀wé wọn, àwọn tó ń kọ́ṣẹ́ wọ́n á mọṣẹ́ wọn ní agbára Ọlọ́run. Kò sí bí èèyàn ṣe lè máa rìn kí orí máa mì. Ìwọ̀nba gbọ́n mi sí omi òtó ó máa wà, even nínú ilé ó máa ń wà. So láàrin ìlú, láàrin state, láàrin orílẹ̀-èdè ó máa ń wà. Ìwọ̀nba tó wà ní àárín ìlú tiwa, Ọlọ́run ti bá wa ṣe unity yẹn, ó ti wá padà. Nǹkan tó máa tún mú ìdàrúdàpọ̀ wá, Ọlọ́run ò ní jẹ́ ká rí mọ́ títí láéláé. Inú gbogbo wa máa dùn, ayọ̀ wa máa kún. Gbogbo àwọn ìlú tán decide láti celebrate Kábíyèsí Moyegeso, Ọba Engineer Kasali yìí, ìgbà ilé wọn á máa lé sí, àwọn ilé wọn á máa lé sí ní agbára Ọlọ́run. Ayọ̀ làwọn náà máa rí. Gbogbo owó tán náà yìí ní agbára Ọlọ́run, ìlọ́po lọ́lọ́run máa ṣe fún wọn. Àwọn ọ̀túnba lọ́tún, ọ̀túnba lósì, àwọn baálẹ̀ ní ọkọ ìlú, kábíyèsí aláṣẹ ni àwọn. Ìlú ò ní dàrú mọ́ àwọn baálẹ̀ lọ́wọ́ o. Àwọn ọ̀túnba náà, àárín wọn ò ní dàrú ní agbára Ọlọ́run. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní ìlú Ìtẹ̀lé, iṣẹ́ wọn ò ní dìṣẹ́ ní agbára Ọlọ́run. A máa láyọ̀, a máa lọ́re, a máa bọ̀re ní agbára Ọlọ́run. Lẹ́yìn ogún ọdún on the throne tá a ṣe yìí, reign Kábíyèsí Moyegeso wọ́n á máa wà peaceful sí ní agbára Ọlọ́run. Ogún ọdún náà ṣe báyìí ní agbára Ọlọ́run, a máa ṣe 25, a máa ṣe 30 years on the throne pẹ̀lú àlàáfíà ara, a máa ṣe 40 years on the throne pẹ̀lú àlàáfíà ara, a máa ṣe 50 years ní agbára Ọlọ́run pẹ̀lú àlàáfíà ara, pẹ̀lú owó ńláńlá. Ìlú Ìtẹ̀lé á wá máa dàgbà sí, á máa dàgbà sí, á máa dàgbà sí. Gbogbo àwọn ọ̀túnba, gbogbo ibi tán ti ń mú owó yẹn, ìlọ́po ni Ọlọ́run máa ṣe fún wọn. Lọ́la Bismillahirrahmanirrahim, Al-Fatiha, Bismillahirrahmanirrahim, Alhamdulillahi Rabbil Alamin, Ar-Rahmanirrahim, Maliki Yawmiddin, Iyyaka na'budu wa iyyaka nasta'in, Ihdina siratal mustaqim, siratal ladzina an'amta alaihim, ghayril maghdubi alaihim waladdallin. Àmín.
Thank you very much. AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.